kí mú. Èyí mẹ́nu kún bàbá mi o. Ẹ bá ń ká kí mú. Ẹ bá ń ká kí mú o. Ẹ bá ń ká kí mú. Ọmọ mẹ́kọ̀ọ́ rẹ̀ bàbá mi o. Ẹ bá ń ká kí mú. Èyí mẹ́nu kún bàbá mi o. Ẹ bá ń ká kí mú. Gbogbo àfa tí ń bẹ lóde lẹ yí pátá mo kí ẹyà fífura nítorí ọmọ ẹlòmíì ṣe mo kí yín o á ṣe ìsàmọ́dún Abdulhakeem ọdún ayọ̀ ló ti mọ̀ ṣe ire tí ń bẹ ní gúúsù àríwá ìwọ̀ oòrùn ìlà oòrùn kó máa jẹ́ ti ìyẹ gangan àgbẹ̀ nígbèrè pàdé olópalùkọ nígbèrè pàdé ọlọ́sà òdìdẹrẹ nígbèrè pàdé olúwo kó máa gbèrè pàdé Abdulhakeem ti sọjọ́ bí lóyún o. Ẹ bá ń ká kí mú o. Ẹ bá ń ká kí mú ọmọ mẹ́kọ̀ọ́ rẹ̀ bàbá mi o. Ẹ bá ń ká kí mú. Èyí mẹ́nu kún bàbá mi o. Ẹ bá ń ká kí mú. Wọ́n ṣe bẹ́ẹ̀ wẹ́rẹ́ wọ́n mọ lọ́lẹ̀ àwọn bàbá ti yẹ gangan. Ìkòyí ẹ̀sọ́ ọmọ kórógùn jó. Ìkòyí ẹ̀sọ́ màdìlẹ̀ kókó wọn tó dé. Ìkòyí ẹ̀sọ́ mẹ́rù wọ́n fara. Ọmọ òsíjọ́ àkókò ló dàgbọ́ fà sọ́fọ̀ ọmọ pọ̀ fún yọ̀yọ̀ dàgbọ́ fà sílẹ̀. Aya Ìkòyí wọn ò gbọ́dọ̀ pé gbánígbá. Aya ẹ̀sọ́ Ìkòyí wọn ò gbọ́dọ̀ pagbọ́n lágbọ́n. Níjọ́ ayọ̀ Ìkòyí bá pé gbánígbá tó pagbọ́n lágbọ́n etí ogun náà rọ́kọ̀ rùn ẹ̀sọ́ ọmọ agbọ̀n yùn. Ọmọ gbọ́n yìí ọmọ gbọ̀n yìí ọmọ gbọ̀n ìgbọ̀n tó so mẹ́sìn lẹ́yìn. Ọmọ gbọ̀n ìgbọ̀n tó di mẹ́sìn lẹ́yìn ẹsẹ̀ tí ó jòjẹ́ pọ̀ ọba Ìkòyí ẹ̀sọ́ tí mo hàn kó lé lógún. Ẹ̀sọ́ Ìkòyí tí mo hàn ó lé lẹ́gbẹ̀ẹ́ tọ̀tọ̀ ní kò yá gúnyán sanyán. Ọ̀tọ̀ ní kò yá bálápẹ̀rẹ̀ gbàpẹ̀rẹ̀. Mo tún wá mọ̀ kò yá oúnjẹ falẹ́jọ láì bomi tó máa sọ gbẹ́dì gbòòrò ọmọ sàtìkàn dọ́jà. Ìkòyí yóò rógun bàbẹ́ nìkan ò lọ. Ìkòyí yóò rógun bàbẹ́ nìkan ò yẹ̀nà. Bó ní Ìkòyí bá rógun ẹ̀sọ́ ni yóò fi kó wá sílé. Ìkòyí yóò rógun bàbẹ́ nìkan ò lọ. Ìkòyí yóò rógun bàbẹ́ nìkan ò yẹ̀nà. Bó ní Ìkòyí bá rógun ẹ̀sọ́ ni yóò fi kó wá sílé.